Àwọn sẹ́nétọ̀ ilẹ̀ Haúsá èyí tí wọ́n ń pè ní Northern Senators Forum wọ́n mà ti ṣe ìpàdé ìdákọ́ńkọ́ tó fẹ́ẹ̀ súnmọ́ wákàtí kan lórí àbá òfin àtúntò owó orí orílẹ̀-èdè yìí ìyẹn tax reform bill tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ṣẹ̀ṣẹ̀ gbé jáde tó sì jẹ́ wípé níṣe ni àwọn olóṣèlú náà yan àwọn sẹ́nétọ̀ ilẹ̀ Haúsá wọ́n sọ̀rọ̀ lórí nǹkan tí wọn yóò ṣe lórí àbá òfin tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fẹ́ gbé jáde náà. Ẹ rántí pé láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ní agbo òṣèlú orílẹ̀-èdè yìí ló ti ń gbóná janjan pàápàá láti ilẹ̀ Haúsá wá nígbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fẹ́ gbé àbá òfin tuntun kan jáde èyí tó tún fẹ́ fi ṣe àtúntò bí owó orí ó ṣe ń wọlé ní Nàìjíríà àti bí wọ́n ṣe ń pín owó orí. Èyí sì ni àwọn gómìnà ilẹ̀ Haúsá lábẹ́ ẹgbẹ́ Northern Governors Forum ni wọ́n kọ́kọ́ fèsì sí tí wọ́n ní òfin tí Tinubu fẹ́ gbé jáde náà ó fẹ́ fi báyé àwọn ní ilẹ̀ Haúsá jẹ́ ni ó fẹ́ fi gbàgbà lọ́wọ́ àwọn ó sì fẹ́ fi sọ àwọn di ẹrú. Lẹ́sẹ̀kẹsẹ̀ ní ẹgbẹ́ àwọn gómìnà lórílẹ̀‐èdè yìí yan gbogbo gómìnà Nigerian Governors Forum NGF ni làwọn náà fi àtẹ̀jáde síta tí wọ́n sì gba Tinubu nímọ̀ràn wípé kó ní sùúrù fún àbá òfin náà kó jíròrò lórí ẹ̀ dáadáa kó tó di pé yóò gbé fún àwọn aṣòfin láti fi òǹtẹ̀ lù. Ṣùgbọ́n níṣe ni Tinubu fún wọn lésì pé kò sí nǹkan tó jọ òun yóò tẹ̀síwájú nípa òfin náà nítorí pé òfin tí ò ṣe dáadáa fún gbogbo Nàìjíríà ni tó sì ní bí wọ́n bá ti gbé òfin náà àbá òfin náà dé ọ̀dọ̀ àwọn aṣòfin láti fòǹtẹ̀ lù kí àwọn yẹn kó gbé káàkiri gbogbo ọ̀dọ̀ ọmọ Nàìjíríà káwọn ọmọ Nàìjíríà kí wọ́n lè sọ bóyá wọ́n fẹ́ tàbí wọn ò fẹ́. Ṣá o ní ọjọ́bọ̀ ìyẹn ọjọ́ Thursday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí ní àwọn aṣòfin ni wọ́n máa bẹ̀rẹ̀ sí ní jíròrò lórí àbá òfin náà bẹ́ẹ̀ ni wọ́n ti ń sáré ṣiṣẹ́ lé lórí láti fòǹtẹ̀ lù èyí tí ó jẹ́ kí ìbẹ̀rùbojo kó tún mú àwọn alágbára ilẹ̀ Haúsá wípé Tinubu ti gbé nǹkan fáwọn aṣòfin àwọn adarí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá láti fòǹtẹ̀ lù àbá òfin náà. Ṣá o nígbà tí wọ́n rí bí eléyìí ṣe ń lọ níṣe ni àwọn sẹ́nétọ̀ ilẹ̀ Haúsá lábẹ́ ẹgbẹ́ Northern Senators Forum ni wọ́n máa wọlé tí wọ́n lọ ṣe ìpàdé láàrin ara wọn ìyẹn ìpàdé alátìlẹ̀kùn mọ́ríṣe tó sì jẹ́ pé alága wọn ìyẹn sẹ́nétọ̀ Abdulaziz Yari tó wá láti ìpínlẹ̀ Zamfara tó tún jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Zamfara òun ló ṣíwájú ìpàdé náà tí wọ́n sì ṣe ìpàdé náà fún iye àsìkò tó fẹ́ súnmọ́ wákàtí kan. Lẹ́yìn ìpàdé ọ̀hún àwọn oníròyìn wọ́n lọ bá Yari ìpè kí ni wọ́n sọ nínú ìpàdé ọ̀hún ṣùgbọ́n tí Yari ní àwọn gbogbo aṣọ kọ́ làwọn ń sá lóòrùn o àwọn kò ní sọ nǹkan táwọn sọ nínú ìpàdé náà ṣùgbọ́n àwọn jíròrò lórí àbá òfin náà àwọn ò sì ní sọ nǹkan táwọn sọ nítorí inú lóko ẹ̀ṣin ń gbé. Ní báyìí àwọn sẹ́nétọ̀ ilẹ̀ Haúsá wọ́n ti ṣe ìpàdé o lórí àbá òfin tí Tinubu gbé jáde lórí àtúntò owó orí àti bówó orí ṣe ń wọlé tó sì jẹ́ pé nǹkan tí wọ́n sọ àti ìgbésẹ̀ tó fẹ́ gbé ẹnikẹ́ni ò tí ì mọ̀ dásìkò tá a ṣàkójọpọ̀ ọ̀rọ̀ yìí.